Nígbà tí wọ́n bá àwọn alátìlẹyìn òṣèlú sọ̀rọ̀, àwọn ọmọ ẹgbẹ́ yìí tí ó wá láti ìpínlẹ̀ 4 ọ̀tọ̀ọ̀tọ̀ ní èyí tí ó jẹ́ ti ẹ̀ka gúúsù àti ìwọ̀-oòrùn ti orílẹ̀-èdè níbi ìpàdé àtìlẹyìn òṣèlú gúúsù àti ìwọ̀-oòrùn, Ambassador Adéwálé Adéògùn tí ó jẹ́ alápèjọpọ̀ àwọn alátìlẹyìn òṣèlú yìí gbé òṣùbà káre láyé fún àwọn ọmọ ẹgbẹ́ fún àtìlẹyìn tí wọ́n ṣe fún ààrẹ Bọ́lá Tinubu ní ìgbà ìdìbò ìyanisípò ààrẹ ní ọjọ́ 28 oṣù kejì ọdún 2023 tí ó sì rọ àwọn ọmọ ẹgbẹ́ láti fi ìgbánú kan ṣọ̀já kí Yorùbá lè wà ní ìṣọ̀kan láti lè jẹ́ kí a rí èsì ayọ̀ láti ọ̀dọ̀ ìjọba tí ó ń lọ lọ́wọ́lọ́wọ́. Kí bàbá wa mọ̀ wípé àwa náà gbọ́nwọ́ sáwọ́ nígbà tí wọ́n fẹ́ di ààrẹ, a sì fẹ́ fi dá wọn lójú wípé bí ilé ń jó bó lè ń jà a wà lẹ́yìn wọn, ṣùgbọ́n a fẹ́ bẹ̀ wọ́n pé nǹkan tó bá tọ́ sí wa nínú ìjọba yìí kí wọ́n ṣe fún wa, kí ọmọ ẹlẹ́ran wa kó má máa jẹ egungun ọmọ ẹni dẹ̀ ni wọ́n ní kí ò ní ṣèdí bẹ̀bẹ̀rẹ̀ ká filẹ̀ kẹ̀sí ọmọ ẹlòmíì. Ọdún 4 yìí sẹ́ a máa gbárùkù ti bàbá yìí tó fi máa ṣàṣeyọrí tọ́lọ́n fi máa sọ pé kó ṣe kejì. Wọ́n àfẹ́ sọ pé àwa tí a wá láti ẹ̀yà ń bí yìí àwa náà fẹ́ láti dá sí ìjọba yìí ní ọ̀nà kékeré tí Ọlọ́run fún wa lọ́pọlọ. Alága ìgbìmọ̀ àwọn alátìlẹyìn òṣèlú ti ẹ̀ka gúúsù ìwọ̀-oòrùn Ọ̀mọ̀wé Adérónkẹ́ Kéwì sọ wípé ayẹyẹ yìí ní láti kó ara papọ̀ fún àtìlẹyìn ọmọ Yorùbá àti ṣíṣe ìpolongo àtìlẹyìn fún àṣeyọrí ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú àgbéṣe sísọ ìrètí orílẹ̀-èdè yìí jí. Àwa Yorùbá a fẹ́ kí a sowọ́pọ̀ pẹ̀lú aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó wà nípò ààrẹ orílẹ̀-èdè yìí, ká bá wọn sowọ́pọ̀ ká dẹ̀ lù wọ́n ní ọ̀gọ̀ ẹnu fún iṣẹ́ takuntakun tó ń ṣe, pé kí wọ́n dẹ̀ jọ̀wọ́ kán má gbàgbé àwa Yorùbá ní ilẹ̀ Yorùbá tá a ṣiṣẹ́ láti gbé wọn wọlé, láti gbé sẹ́nítọ̀ wọlé, láti gbé House of Rep wọlé, pé kán má gbàgbé wa. Ìpàdé yìí tún jẹ́ àǹfààní fún àwọn ọmọ ẹgbẹ́ láti fi ọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ pẹ̀lú àwọn aṣíwájú wọn láti dábàá àwọn ọ̀nà èyí tí àwọn alátìlẹyìn òṣèlú yóò jẹ àǹfààní rẹ̀ àti ara àwọn gúúsù ìwọ̀-oòrùn lápapọ̀ ní orílẹ̀-èdè Nàìjíríà.